Ẹ̀yin èèyàn lé, èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Happy New Week to you o. Ẹ kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí á tù wá lára o. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Mo kí gbogbo Mùsùlùmí ìpè ẹ kú òǹgbẹ o. Ọlọ́run á gba àdúrà wa. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin subscribers àtẹ̀yin new subscribers ẹ ṣé. Ẹ kú àdúrótì lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo wa. Èyí tí a gbọ́ òun ni continuation ní nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ ọ̀dọ̀. Èyí tí a sọ fún yín ní last week wípé wọ́n lọ fi pamọ́ sí abúlé, ìpè driver àǹtí wa òun ló lọ ń bá a ní abúlé tí tọmọbìnrin yìí fi lóyún. A sọ fún yín pé 10 million ni wọ́n promise ọmọbìnrin yìí. Ṣùgbọ́n gbà tí ìyá onífá tí wọ́n dé, wọ́n ní láti free ọmọ yìí wípé kó máa lọ sí ibi tó bá fẹ́ lọ, tí ọmọ yìí fi lọ bá àwọn family ẹ̀, táwọn family ẹ̀ fi wá sí inú palace allegedly bá a ṣe gbọ́. Ìgbà tí àwọn family ẹ̀ dé inú palace ni gbogbo àṣírí tú wípé driver yìí gan ó ti sá lọ sí Republic of Benin. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ yìí ó wá ń peléke sí o ju bí a ṣe lérò lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí ọmọbìnrin yìí dé inú palace, ọmọbìnrin bẹ̀rẹ̀ sí tú àṣírí gbogbo nǹkan tí wọ́n ti jọ ṣe pọ̀ òun àtàǹtí wa M. Alákọ̀ọ́kọ́ wọ́n ní wọ́n plant ọmọ yìí sí church Queen Naomi kó tó di pé wọ́n lọ gbalé fún ní abúlé. Wọ́n ní ọmọbìnrin ti wà ní church wọn tó darapọ̀ mọ́ church member wọn. Wọ́n ní in fact gan ipò join prayer warrior. Ṣùgbọ́n gbogbo plans wọn pàbó ló ń já sí. Bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo nǹkan tí wọ́n ní kó ṣe sí inú church Queen Naomi tó ń ṣe, wọ́n ní pàbó ni gbogbo ẹ̀ ń já sí. Mi fẹ́ máa sọ gbogbo ọ̀rọ̀ yẹn, ó ti pọ̀ jù. Ṣùgbọ́n àwọn nǹkan tán ní kó ṣe kì í ṣe nǹkan tó dáa. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí òun náà wá ronú pé gbogbo nǹkan tán ní kò ń ṣe yìí, gbogbo ẹ̀ máa ń já sí pàbó máa ní ọmọbìnrin yìí ṣé ó ní agbára kan tó ń lò ni. Torí wọ́n ní nǹkan tán gbé fún wọn ní ṣe ló disappear, wọ́n ní kò sí nǹkan kan nínú nǹkan tán ní kó lò. Ipe kó fọ́ kinní yẹn mọ́ inú church Queen Naomi, wọ́n ní ìgbà tó máa ní kó ń fọ́ báyìí, wọ́n ní ó ti disappear. Alágbára lọlọ́run o. Èmi dẹ̀ mọ̀ pé àwọn angel ló mú kinní yẹn kúrò níbẹ̀. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá wẹrẹ ńlá lanu báyìí. Wọ́n ní wọn ò lè pàdé nígbà tí ọmọbìnrin yìí tó bẹ̀rẹ̀ sí tú àṣírí àǹtí wa M. Lórí ọ̀rọ̀ oyún tó ní pé sister in law ló lóyún, wọ́n ní sister in law ti wá sí inú ààfin o. Wọ́n ní sister in law ní láyéláyé kì í ṣe ọmọ ni obìnrin yìí gbé. Ipe kó má pa irọ́ mọ́, ipe òun ò ní fi live òun tàràkà sí irú nǹkan burúkú báyìí. Wọ́n ní in fact gan, wọ́n ní ọkọ sister in law ẹ̀ tó wà l'Amẹ́ríkà, wọ́n ní ìyẹn gan ti ní láyéláyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó òun. Èèyàn lè ṣẹ̀mọ̀ pé tó bá jẹ́ pé sister in law lóyún tó ti sọ fọ́kọ ẹ̀ pé ó lóyún, ṣẹ̀mọ̀ pé ọkọ á ti believe pé wọ́n fẹ́ gbé ọmọ yẹn fóun ni. Ṣùgbọ́n wọ́n ní sister in law ò lóyún. Ẹ rí pé ilé ayé yìí ó lágbára, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí àǹtí wa, bí gbogbo àṣírí àǹtí wa ṣe tú nìyẹn o. Ipe gbogbo àṣírí àǹtí wa ló tú pátápátá. Nǹkan tí a gbọ́ nìyẹn. A mọ nǹkan tí bàbá wa erin ńlá tó máa ṣe sí ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, bàbá wọn erin ńlá ní láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ pé wọ́n lè fi falẹ̀ rárá. Number one, ọmọ tẹ́ ẹ lọ fi pamọ́ sábúlé, ẹ abuse ọmọ ọlọ́mọ. Ẹ force ẹnìkan ipe kó lọ máa fún ọmọ yẹn lóyún. Torí wọ́n ní alákọ̀ọ́kọ́ wọ́n ní kọ́ lọmọ yẹn ti ń gbé oyún, wọ́n ní ètò kọ́kọ́ gbé wọn ló bàjẹ́ ni. Ní ìsìn ó wá lé ọmọ ọlọ́mọ dànù fún 500,000. Olóòṣe mọ́ nítorí pé ó fẹ́ ká àṣírí tú. Ṣé àṣírí kọ́ ló tú báyìí? Ẹ̀yin èèyàn lé, bí a tún ṣe gbọ́, wọ́n ní àǹtí wa wọ́n ní gbogbo àwọn tó gbé wá sí inú palace pé kán máa kí ọmọ òun.
wípé kán máa kí ọmọ òun. Wọ́n ní bàbá Werinla ti bínú o, wípé ṣé wọ́n ń try láti divide palace àwọn sí méjì ni, wípé ọmọ wo ni ò ń ṣe ọmọ àwọn tí wọ́n wá ń kọrin ọ̀tẹ̀ nínú palace. Ó yẹ ká rí kinní yẹn lórí social media. Ṣé ẹ mọ̀ pé àǹtí wa ó like irú nǹkan báyẹn? Ṣé ẹ mọ̀ pé ó like irú nǹkan báyẹn kó máa ṣe fọ́rífọ́rí? Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan tí bàbá wa Erinla ní láti take for granted. Ṣùgbọ́n wọ́n ní bàbá wa Erinla sọ fún yín pé irú ẹ̀ ò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́ nínú ààfin àwọn. Wípé àwọn ò gbọdọ̀ rí anybody kó wá máa kọrin. Torí orin tó ń kọ bí orin òwe ni. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn sí àǹtí wa yìí. Wọ́n ní kété tí àwọn tó wá kọrin yìí tí wọ́n kọrin tán, wọ́n ní bí ó ṣe di òru báyìí ọ̀gànjọ́, wọ́n ní àǹtí wa bá ń wúkọ́. Wọ́n ló wúkọ́ 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 wúkọ́, wọ́n ní kó má stop. Wọ́n ní nígbà tó yá ló bó ṣe bẹ̀rẹ̀ sí vomit blood nìyẹn. Wọ́n ní bó ṣe gbé dìgàdìgà nìyẹn. Wọ́n gbé lọ sí hospital. Nǹkan tó fà á lè sọ. Nǹkan táwa gbọ́ la wá torchlight o. Mi ò bá kábíyèsí gbé inú palace o. Ẹ̀yin ará ilé. Lórí ti sister-in-law tí àǹtí wa lòun ló ní ọmọ tó wà nínú maid yẹn. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé sister-in-law ti sọ pé òun kọ́, òun ò mọ nǹkan kan nípa oyún yẹn. Pé irọ́ ni, pé òun ò ní tolerate pé kéèyàn kan wá máa fi orúkọ òun sọ̀rọ̀ tí ò bójúmu nínú palace kábíyèsí. Wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ wípé olórí kólórí tó bá ti lóyún, wọn gbọ́dọ̀ máa jẹ́ kán kúrò ní ilé Ifẹ̀ mọ́. So that wọ́n á lè máa rí wọn, wọ́n á lè máa mójútó wọn. Ẹ̀yin náà wo ìgbà tí àǹtí wa Fashion lóyún, ẹ mọ̀ pé kò ló wà. Ẹ wo ìgbà tí àǹtí wa lóyún, ẹ mọ̀ pé London ló wà. So ní ìsìn wọ́n ní ẹni olórí tó bá ti lóyún kò lè kúrò ní ilé Ifẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní pé wọ́n sọ ní inú ààfin. Ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan kékeré o. So wọ́n ṣe gbogbo investigation lórí ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run wọ́n máa get to the bottom of this matter. Wọ́n á rí ìdí ọ̀rọ̀ yìí, wọ́n á rí ìdí òótọ́. Wọ́n á lè di òtítọ́ mú nínú ọ̀rọ̀ yìí. Kò jẹ́ bó ṣe jẹ́, ẹ̀yin èèyàn lé, mo ṣe máa ń sọ allegedly ìbá bàbá Werinla gbénú palace, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Gbogbo ẹ̀yin tí àfi kí Ọlọ́run Elédùmarè kó máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ bàbá Werinla nínú ààfin yẹn. Nítorí gbogbo àwọn ìwà tí àwọn sisi wa gbogbo yìí ń wù. Ṣé ẹ mọ̀ pé tí àṣírí àǹtí yìí ò bá tú, wọ́n ní tipátipá bí wọ́n bá ṣe gbé ọmọ inú maid, bí wọ́n bá ṣe tì mọ́ bàbá Werinla lọ́rùn ni. Allegedly bá ṣe gbọ́ o. Àfi kí Ọlọ́run kó máa ṣàánú kábíyèsí nítorí gbogbo ìwà àti àṣírí tí ó ń tú yìí. Wọ́n ní iṣẹ́ ń sọdù ló ń ṣiṣẹ́ o. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Gbogbo ẹ̀yin tí a ti pe orúkọ yín, mo tún máa tún orúkọ yẹn pè lẹ́ẹ̀kan sí i. Tí n bá ti ń ṣe àwọn gist, màá máa try láti máa pe àwọn orúkọ yẹn. At Udamo, at Feyisayo Olugbadehan, at Bisoye at Bisoye Okunbanjo-QU7WR, at Grace Adeleke 55, at Jemila Togun Sanya, at Idowu Alabi-Isama, at Omowole, at Ruth Openiyi, at Mary Ogunkunade 2560, at Adejoke Alao-R9R, at Julie Okunola, at Yetunde-D2C, at Chris John VI6I5, at Funmi Abitoye 4786, at Grace Showumi 4838, at Omotunrayo Oladele-06L,
at Ebiere Sarah, at Elizabeth Olufunwa 9798, at Alagbemi Fatima. Àwọn orúkọ yẹn òun ni mo pè yẹn. Tẹ bá ti gbọ́ orúkọ yín, ẹ try láti send account number yín sí gistv@gmail.com. Ẹ send account number yín masholagistv@gmail.com. Bí mo ṣe ń sọ, on the 15th of April ni ẹ máa gba prize giveaway yín. Tẹ bá dẹ̀ rí before 15th, so be it. Ẹ má gbàgbé wípé every 3 months la máa máa ṣe prize giveaway yìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Máṣọ́lá lorúkọ mi kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Gbogbo ẹ̀yin Mùsùlùmí, mo kí yín ẹ kú àdúrà, ẹ kú àwẹ̀ o. Á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run Elédùmarè. Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ tí ń subscribe lórí channel wa àti old subscribers o ní o àti new subscribers ní o. Gbogbo yín a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi gbé ọwọ́ yín sókè. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.